ọkùnrin mẹ́ta mo nínú ilé tọ́jú ọmọ torí mi máa ń tíráfù mo máa ń oje mo ti ń tajà àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n sì kọjú ìbásùn ọmọkùnrin sí àwọn ọmọ ohun tí ẹ̀ sọ fún mi láwọn àgbàlagbà ṣùgbọ́n gbà tí wọ́n wá mú ẹlẹ́ẹ̀kẹta tọ́jú ọmọ kékeré tọ́jú ọmọ mi ọmọ kékeré ni wọ́n wá pè é wọ́n ní kọ́mọ̀ sọ nǹkan kan o àwọn ọmọ fún ní nǹkan o nítorí fẹ́ bá wọn ṣe yìí mẹ́nu mọ́ ni o ẹnìkan kan ò gbọ́dọ̀ gbọ́ o wọ́n bá tilẹ̀kùn mọ́mọ́ nínú ilé wọ́n bá yọ kẹ́ni ti ọmọ wọ́n bá ní ọmọ báwọn pọ̀ tí nǹkan ọmọkùnrin yóò fi bóde bẹ̀ tó bá ti wá bóde wọ́n ta mọ́ ní ọ̀rá ibẹ̀ wọ́n pọ̀ sí tí wọ́n fi pamọ́ wọ́n sì wá sí ọmọ bóde wọ́n bá wọn ṣe lẹ́ẹ̀kẹ́ni lẹ́ẹ̀kejì wọ́n wá rí lẹ́ẹ̀kẹta lẹ́yìn àwọn ẹ̀gbọ́n rẹ̀ wá pé kí lọ́ọ́ mọ́ lọ sí lọ́dọ̀ séwù tó fi jojúmọ́ ibẹ̀ lọ sáà mọ́ lọ sáà lọ́ba jẹ́wọ́ lọ́ba ní nǹkan wọn máa ń ràn wọ́n pé káwọn kó wọn bá wọn sí kí ni wọ́n máa ń rọ ọmọ wa jẹ́wọ́ báwọn ẹ̀gbọ́n rẹ̀ fi wá ní àwọn ti mọ̀ pé ń tàn lọ ṣe ń bẹ̀ gbogbo àwọn sì ní séwù ti kọjú nǹkan yìí sí òun ti lọ ilé rẹ̀ níjọ́ kan tó ń ti fẹ́ nà òun tó bẹ̀rù mi ni wípé tí girama bá dé wọ́n lè mọ̀ bú òun pé kí lóun lọ ilé séwù lọ́nà séwù sí wọ́n jọ orí ọ̀nbẹ o báwọn ọmọ sì wá pè mí mo sì dé lálẹ́ ẹjọ́ náà nù inú ti bí mi mo sì náwó gan ọmọ yìí nù mo sì ti báwọn náà lé ọ̀dọ̀ mi mo sáà náwó gan ọmọ yìí mo rún dáadáa bí bàtẹ́ yẹn bá rún ẹ̀fọ́ ni mo ṣe rún tí mo ń nà tí mo ń já jẹ làwọn wá ń sọ wípé girama. ṣé o Mustapha kí lẹ ṣe. nǹkan tí ò dáa. kí ni nǹkan náà. mo pe ọmọ pé kó bá mi fa okó mi. ẹni tí mo pe ọmọ pé kó bá mi fa okó. ẹ̀yin ò lọ́wọ́ ọwọ́ ń dùn yín. mo bó ṣe jẹ́ náà ní alájà. ẹ mọ bó ṣe jẹ́ ọmọkùnrin ẹ lọ́wọ́ ẹ nínú run yín ẹ lè rògùn nírun ẹ lè gbà wẹ ní tínú bá ti run yín kí ló dé àwọn yín kò lé. a ní ìjà ni. misunderstanding yẹn. ìjà. no ẹ̀sùn ìbò jà yẹn. ètò eléyìí ní agbára o ẹ̀yin èèyàn màmá kan ló ké gbàjarè wá sọ́dọ̀ Alhaji Dr. Yomi Hamzat wípé àáfàá Mustapha ó ń bá àwọn ọmọ wọn ọkùnrin àwọn ọmọ mẹ́ta pé ó ń bá wọn ṣeré kò tọ́ ọkùnrin sọkùnrin pé wọ́n ń practice gay eléyìí gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pàkàsọ eléyìí tó wá ṣe tó fẹ́ bú lọ́wọ́ ní ọmọ 17 years ọmọ underage tó tún wá jọkùnrin tí ò kì í ṣobìnrin tó fẹ́ bá yí ọmọ yìí jẹ́ ni ẹ wò ó mo gbóhùn tẹ mọ́ jẹ́dé o ẹ dákun ẹ dábọ̀ ẹ súnmọ́ bí ẹ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ torí pé kí ni eléyìí ó gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ wọ́n ní pé àwọn ọmọ mẹ́ta kan ní ti máa ń lọ sọ́dọ̀ àfa ìtẹ́lẹ̀ àfa Mustapha ṣáfa àsìlélẹ̀ báyìí nítorí Ọlọ́run wọ́n láwọn ọmọ yẹn wọ́n ti kọ́kọ́ change ẹ̀ fún bàbá yẹn àmọ́ ọ̀rọ̀ yẹn tún gbàbọ̀ míì yọ nígbà tí ọmọ màmá yẹn tó wá lọ síbẹ̀ àfa yẹn pè é pé kó máa bá òun fi nǹkan ọmọkùnrin òun kó máa jáàkẹ́ sókè báyìí kó máa jáàkẹ́ nígbà tó ti dà tán ó ní kó bóun dà sínú ọ̀rá kan ẹ wo ọ̀rọ̀ rírùn ọ̀rọ̀ yẹn ó gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ ẹ gbọ́rọ̀ lẹ́nu àfa yẹn lónìí bẹ́ẹ̀ ni nínú fọ́nrán eléyìí tí mo mú wáyé ẹni tó tún wá jẹ́ bàbá àṣàlẹ̀ fún àfa Mustapha òun náà tún pe irú túwo ló pa gbogbo ẹ̀ pátápátá lẹ́ ó láǹfààní láti gbọ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wáyé ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ láì dé ẹ̀nà pẹ̀nu ẹ wo ẹ jẹ́ n sáré gbé fọ́nrán ìwọlé kẹ wá gbọ́rọ̀ lẹ́nu Alhaji Dr. Yomi Hamzat àti àfa Mustapha pẹ̀lú bàbá ìsàlẹ̀ rẹ̀ ẹ má yí kú mbẹ́ o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà mọ̀ ń bọ̀ náà. ẹ káalẹ́ mà ẹ bá ń sọ̀rọ̀ sí kinní o. ẹ káalẹ́ sà. yes ma. ẹ kújọ mẹ́ta. kí ló gbé yín lórí ètò Kokoro Alate ẹ mọ̀ dákọ yín. o torí ọmọ mi ni o bàbá yìí ni mo mẹ́jọ wọn wá bí yìí o bàbá tó jókòó tì mí. sáfà ni wọn. àáfàá ni wọn o. ok. ọkùnrin mẹ́ta mo nínú ilé tọ́jú ọmọ torí mi máa ń tíráfù mo máa ń oje mo ti ń tajà àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n sì kọjú ìbásùn ọmọkùnrin sí àwọn ọmọ ohun tí ẹ̀ sọ fún mi láwọn àgbàlagbà ṣùgbọ́n gbà tí wọ́n wá mú ẹlẹ́ẹ̀kẹta tọ́jú ọmọ kékeré tọ́jú ọmọ mi ọmọ kékeré ni wọ́n wá pè é wọ́n ní kọ́mọ̀ sọ nǹkan kan o àwọn ọmọ fún ní nǹkan o nítorí fẹ́ bá wọn ṣe yìí
mẹ́nu mọ́ ni o ẹnìkan kan ò gbọ́dọ̀ gbọ́ o wọ́n bá tilẹ̀kùn mọ́ ọmọ nínú ilé wọ́n bá yọ kẹ́ni ti ọmọ wọ́n bá ní ọmọ báwọn pọ̀ tí nǹkan ọmọkùnrin yóò fi bóde ń bẹ̀ tó bá ti wá bóde wọ́n ta mọ́nú ọ̀rá ibẹ̀ wọ́n pọ̀ sí tí wọ́n fi pamọ́ wọ́n ṣẹ̀ wá sí ọmọ bóde ọba wọn ṣe lẹ́ẹ̀kẹ́ni lẹ́ẹ̀kejì wọ́n àrẹ lẹ́ẹ̀kẹta lẹ́yìn àwọn ẹ̀gbọ́n rẹ̀ wá pè pé kí náà mọ́ lọ sí lọ́dọ̀ Ṣéwù tó di ojoojúmọ́ ibẹ̀ lọ sáà mọ́ lọ sáà lọ́ba jẹ́wọ́ lọ́ba ní nǹkan wọn mọ́ ràn pé káwọn kó wọn bá wọn sí kí ni wọ́n mọ́ ràn ọmọ wa jẹ́wọ́ báwọn ẹ̀gbọ́n rẹ̀ fi wá ní àwọn ti mọ̀ pé ń tàn lọ ṣe ń bẹ̀ gbogbo àwọn sì ní Ṣéwù ti kọjú nǹkan yìí sí òun ti lọ ilé rẹ̀ níjọ́ kan tóun ti fẹ́ nà òun tó bẹ̀rù mi ni wípé tí girama bá dé wọ́n lè mọ̀ bú òun pé kí lòun lọ ilé Ṣéwù lọ na Ṣéwù sí wọ́n jọ orí ọ̀ ń bẹ̀ o báwọn ọmọ ṣe wá pè mí mo ṣe dé lálẹ́ ẹjọ́ náà nù inú ti bí mi mo ṣe náwó gan ọmọ yìí nù mo sì ti báwọn náà lé ọ̀dọ̀ mi mo sáà náwó gan ọmọ yìí mo rún dáadáa bí ìgbà téèyàn bá rún ẹ̀fọ́ ni mo ṣe rún tí mo ń nà tí mo ń já jẹ làwọn wá ń sọ wípé girama ẹ mọ̀nà mọ́ ẹjọ́ wọn ṣàlàyé mọ́lábọ̀ àbálọ̀rọ̀ tí yín wọ́n sì ti pilẹ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ pọ̀ mọ́ omi ni àwọn fẹ́ máa ṣoògùn fún àwọn fẹ́ máa ṣe gbogbo ẹ̀ fún tí mo lọ bá wọn lé pé tòògùn ti jẹ́ tẹ̀mọ̀ ṣe fúnrú ọmọ eléyìí nǹkan kan tèmi ọmọ pé tí wọ́n fẹ́ bá yọnu. gbà máa lọ bá wọn ní àárín ẹ̀dẹ̀ mi tán dúró sí ni wá ní kí n dákun kí n pa wọ́n lé kí n mọ́ pa wọ́n ta lóòótọ́ làwọn ṣe nǹkan fún un ṣùgbọ́n kọ̀jẹ̀ kan lọ mo ní kọ̀jẹ̀ kan lọ ẹ dákun ẹ bá ń pe gbogbo àwọn láńlọ́ọ̀dù àdúgbò o ìyá ọmọ jẹ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ o èsì mọ́ tẹ́lẹ̀ yìí tí ó jáde sí o ẹ bá ń pè wọ́n o yẹn ṣe lọ́ bá ń pe ìkan wánú àwọn láńlọ́ọ̀dù ni wọ́n sá kàlá yìí mo sá sí fún wọn tómi ojú kẹ́ gbà mí o àwọn bá ní kí ló dé tẹ́ ẹ fi ṣe báwọn wọ́n bá ń dọ̀bálẹ̀ ni wọ́n bá ní ẹyin kí wọ́n dákun wọ́n ṣàánú àwọn wọ́n pa wọ́n lé wọ́n mọ́ pa wọ́n ta ó ń tẹ̀ ní èyí tó ṣe yàjò yìí àwọn ò lè pọ́ lé àwọn ò sì lè pọ́ ta torí ọ̀sẹ̀sẹ̀ mọ́ ṣe ládùúgbò tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní tiẹ̀ mọ̀ pé wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ládùúgbò tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbẹ̀mí ṣàṣe pè wọ́n nù bí wọ́n ṣe mú mi lọ sí ọ̀dọ̀ alága gangan pé ibẹ̀ ni pé àwọn èyí ṣe alága sint àwọn èyí ṣe alága general báyìí alága àgbà ní tiwọn èso oníṣòònù yín bá a ṣe lọ ọbẹ̀ nu kódà gan lálẹ́ ẹjọ́ náà gan ilé mi ní ọ̀sùn lójú ta mi ní ọ̀sùn tí wọ́n ń pè mí ṣẹ́jú mo ní ẹ̀yin ọmọ ẹ mọ̀ sí lẹ́kùn o gbogbo ọjọ́ ti lọ o ẹni ọba pè mí gbọ́ ọ̀bá dago 6 ń wó dìde ńlẹ̀ o n kò sì dìdàjí tá a sílẹ̀kùn tá a kírun mo sì lọ bá wọn kí ló dé wọ́n ní ń dákun kí n bá wọn dé ọ̀dọ̀ alága Adédùbú ni kọ́rọ̀ yóò tó jáde síta nǹkan ẹ̀ ń sọ ń bẹ̀ abáṣá lọ ńgbà sì débẹ̀ alága Adédùbú bá ní ṣé tí gbogbo ayé ti gbọ́ òun ni kó wọn wá ṣẹ̀ṣẹ̀ wà tán wá dọwọ́ bo eléyìí lónìí òun ò lè dọwọ́ bo o ẹ̀ ń sọ lọ́dọ̀ bàbá Bàṣírá ńgbà sì débẹ̀ wọ́n bá ń bẹ̀bẹ̀ wọ́n bá ń sunkún wọ́n bá ń ṣe gbogbo ẹ̀ gbogbo àwọn èèyàn ti pé bábíà gbogbo àwọn èèyàn ti wọ́n sì àwọn elétò ààbò wọ́n ní bàbá di Sunday kí wọ́n wá Sunday tí wọ́n ní wọ́n wá ti pagbo wọ́n làwọn fẹ́ ṣe mọ́lúdì wọ́n ti gbé eré kalẹ̀ wọ́n ti gbé àmàlà kalẹ̀ wọ́n ti gbé ẹran kalẹ̀ ìyẹn bàbá yìí náà wọ́n ti lọ pé gbogbo eléré tí wọ́n ti kó àpótí jàǹkànjàǹkàn wá làwọn èèyàn wá ní bàbá yìí kò mọ ìjọ Sunday tí wọ́n ní wọ́n wá náà ni òun ọmọ tí ń ṣẹlẹ̀ yìí wọn ọmọ sì mọ́ lọ́rọ̀ o nǹkan kan asáwà lọ sí mítẹ́nì pé táwọn bá ti kúrò mítẹ́nì àwọn ọmọ wa ṣe àríyá àwọn lọ wọ́n sì dé mítẹ́nì wọ́n sì ṣàlàyé lásìkò mọ́lúdì ni wọ́n sì ṣàlàyé fún wọn ní wọ́n bá wá ní ọ̀rẹ́ wọn yìí òun náà ló ní jẹ́nẹ́rà ní ká mọ̀ ń sọ wípé kò sáàyè ká fọwọ́ bò nǹkan kan bíi pé ńgbà bá dé jẹ́nẹ́rà wọ́n lọ sọ tẹnu wọn bẹ̀ a sì kóra wa lọ jẹ́nẹ́rà ńgbà a sì débẹ̀ wọ́n sì ní lóòótọ́ ni wọ́n sì ń bẹ̀bẹ̀ wọ́n ń kúnlẹ̀ wọ́n ń ṣe gbogbo ẹ̀ báwọn aláàtò ìbò òlú báwọn náà ṣe ní nígbà tí wọ́n rí gbogbo àwọn èèyàn tó pọ̀ wọ́n pa ọkùnrin yìí ẹjẹ́ àwọn ọmọ mú wọn lọ ní wọ́n ṣàṣe mú wọn lọ nù ibẹ̀ wọ́n ti ṣèwé báwọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ibẹ̀ ni wọ́n ti ní kí wọ́n ṣèwé fún gbogbo sóònù ìwé sóònù tí wọ́n ní wọ́n ṣe wọ́n làwọn ò ní í ṣe wọ́n lágídí báwọn ò ní í ṣe wọ́n kọ́kọ́ ṣe kan wọ́n wá dóṣù mẹ́fà fún wọn wípé lẹ́yìn oṣù mẹ́fà ni kí wọ́n tó wálé wọ́n wà wálé jojúmọ́ débi pé àwọn tí wọ́n sọ fún wípé ńgbà àwọn bá délé tán nìsín táwọn ò fojú èmi àtọmọ rí ẹni ń lọhùn láti ìgbà tọ́rọ̀ ti wá ṣẹlẹ̀ mi ò lọ mítìnì ọmọ ni mò ń rán ní mítìnì wọ́n wá lọ mítìnì níjọ́ Sunday bí mo ṣe débẹ̀ báyìí bàbá wọn tọ́jà láfẹ̀yìntì wọn aláṣìírí là ń pe bàbá wọn ń bá ní
kí ló dé tá ń gbọ́rọ̀ ṣé ìwé ń gbàgbọ́ ọtí báyìí gan-an náà kí ló dé tá ń gbọ́rọ̀ ṣé ìwé ń gbàgbọ́ ọtí ṣé ẹ fẹ́ kó ilé rẹ̀ ẹ fẹ́ gbà mọ́ tiyín ni ẹ fẹ́ mo bá sì dìde lórí ìjókòó ń bá ní mo ní ta ni wọ́n ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní tata lọ ní mo ní bàbá yìí mo lè dá o tó bá ṣe wípé ọmọ yín bá ní ìbọ̀sílẹ̀ gbarú rẹ o ó ọ̀ọ́dà ìwé òpònú ìta lẹ́gbẹ́ ẹ̀ òun ò fira àwọn hàn bẹ́ẹ̀ ló ń sọ fún ọ wọ́n sọ fún ọ wípé awọ ju awọ lọ òun ò fara àwọn hàn ìwọ níbo lọ wà tó ránṣẹ́ para lébèmí àti bàbá àǹsà sì jọ tú sínú tó ní táwọn ò fojú mi rí èmi ọgbà tó mú ẹlẹ́dẹ̀ tí mo fi wá lọ sọ fún gbogbo àwọn èèyàn mi nù pé ẹ gbà mí o ilé ò ṣe é gbé kú òǹbẹ ọmọ mi ò sì ṣe é kọ̀ ọ́lẹ́ o ní ọlọ́wọ́ fojú mi rí lórí ọ̀rọ̀ tí wọ́n jẹ̀bi sílẹ̀ lórí yìí o bí wọ́n ṣe ní kí n mọ̀ bọ̀ wá sí orí yọmí nù bá sì jọ wá lánàá nù níjẹta bá sì jọ wá nù ọ̀rọ̀ tèmi ìjù bá ń lọ ó sì ní gbogbo àwọn láńlọ́ọ̀dù àdúgbò lòun ó kó lọ́ọ̀tọ̀ ọlọ́pàá tó wọ́n fọlọ́pàá mú wọn. ìyẹn ṣé òyìn náà. àwọn náà ni ọ̀rọ̀ tèmi ìjù bá ń lọ. sẹ́yìn ni wọ́n ń pè lágége ni. ẹ̀yin kan sì ń pè ní ségè. ta ló wá lóhun ta ni ó lóhun ṣe ségè fún yín. bàbá wọn ṣé bàbá wọn gangan àbí. bàbá wọn tí ń pọ̀n wọn ni aláṣìírí. onídùúró wọn. onídùúró wọn olówó àdá mẹ́tẹ̀ẹ̀nẹ̀rù níjọ́ Sunday. onídùúró mi ẹ ṣeun o tó bá jẹ́ nìyẹn ló dúró ni a ti máa sọ̀rọ̀ tó bá jẹ́ nìyẹn ló dúró ni a ti jápa tó bá jẹ́ nìyẹn ló dúró ni a ti máa ṣeré gan. onídùúró mi ẹ ṣeun. onídùúró wọn yẹ dà báyìí. a ṣe ṣe bí yóò tẹ̀lé wọn gan-an ni. àwọn onídùúró tí wọ́n ń wí yẹn wọ́n ò lè sọ̀rọ̀ mọ́ àwọn onídùúró tí màmá sọ wọ́n ti jápa. tó bá sì jọ Ọlọ́run ló dúró ni kò ní lọ ibì kankan. kábíyèsí Olódùmarè ṣé òkè orúkọ yín jàre. Mustapha. ẹ fi ṣé o sí. Sheu Mustapha. Sheu Mustapha. wọ́n lè ṣe màlúdì lọ́sẹ̀ tó kọjá sásìkò màlúdì ni. January 25 ni. ok. ọmọ tí bàbá bá ṣe nǹkan tó ọmọ ọdún mélòó ẹ mọ̀ pé kẹ́ẹ̀kan sọ fún mi ni. 17 years. 17 years tí minus ni minor tún ni. Mustapha lórúkọ yín ni àbí Mustapha àbí Mustapha ẹ mú kanu mẹ́tẹ̀ẹ̀ta. Mustapha. kódà yẹ tún mú kankan gan. Mustapha ta ló tẹ̀lé wọn wá. báwo lẹ ṣe jẹ́ sí wọn mà. ìyàwó tí wọn gangan kọ́. ma. ó ti lọ́ọ́ ti tó gbà o. ẹ máa bọ̀ ìgbọ́n yín. àti tó báyà bíi 6 months báyìí. tíyàwó wọn ti lọ. èkejì wọn àbúrò wọn àbí ẹ̀gbọ́n wọn àbí ìbejì ni wọn ni ìbejì ni wọn èkejì wọn náà wà tẹ̀lé wọn kó ló tẹ̀lé ẹ pẹ́yìn lẹ tẹ̀lé wọn wá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ẹni mo sálámà sí. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. kí ni ẹrẹ sin tí màmá sọ. ṣé àní dààmú alibarika nabi Muhammad sallallahu alaihi wasallam. lóòótọ́ mo jẹ́wọ́ fún wọn ọmọ wọn kékeré tí wọ́n dákọ̀ yìí ọmọ yẹn ni lọ́jọ́ last year tí mo lè ti wà lójú ọ̀nà ni mo lè máa rán ọmọ yẹn ń ṣe onáà ni mo bá mi ṣe òun ní ṣọ́ọ̀pù wọn tí mo máa lọ ṣe òun bẹ̀ sọjọ́ yẹn mo wá pè iná ro mi mo fi pè lálẹ́ ìjọ náà ìyẹn jẹ́ mo dẹ̀ jọ̀wọ́ fún wọn pé lóòótọ́ mo ṣe bí ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tó fi sún mi dé ibẹ̀ so mo dẹ̀ lọ bá wọn nídàájí ìjọ náà tí mo pe nọ́mbà wọn mo bẹ̀ wọ́n lè pe àwọn alága
wọ́n lè bá mi sọ̀rọ̀ wọ́n tó bá di ijọ́ Sunday ní meeting kékeré wa ijọ́ ìwájú ọjọ́ Molid 25 January wọ́n dẹ̀ gbé mi lọ sí meeting sóun wa mo dẹ̀ bẹ̀ wọ́n bó ti ṣàlàyé bó ṣe jẹ́ fún wọn náà ní sóun mo dẹ̀ dàbálẹ̀ bẹ́ẹ̀ ni kó máa gbé mi lọ sí general yóò ní general bọ́ sí lọ́dẹ̀ bẹ́ẹ̀ mo dẹ̀ da ìlú kúrọ́ bó ṣe ṣẹlẹ̀ mo ṣàlàyé fún wọn náà ó sì rí pé kí wọ́n mú mi kúrò káwọn security yẹn mú mi lọ wọ́n dẹ̀ mú mi lọ wọ́n ní pé kí n kúrò ní àdúgbò pé kí wọ́n tẹ̀lé kí wọ́n á mú aṣọ mi mo dẹ̀ lọ má aṣọ mi mo dẹ̀ kúrò ní ibẹ̀ tí o lẹ́yìn ìgbà yẹn wọ́n ní kí n kọ lẹ́tà wọ́n dẹ̀ kọ lẹ́tà ní orúkọ family mo kọ lẹ́tà yẹn lẹ tí màá ta mo lọ sí ibẹ̀ jọ meeting lẹ́yìn tó ti lé ní ìmọ̀ǹtì tí mo wá kọ lọ síbẹ̀ wọ́n ní kí mi gan wá kọ lẹ́tà wá bí nǹkan tí mo ṣe mo ti kọ lẹ́tà gbé náà mo ṣàlàyé sí ibẹ̀ ló wà nínú lẹ́tà yẹn tí mo ti dijọ́ Monday tí mo lọ sí lọ́dọ̀ mi mo rí igbákejì alága wọn bá mi bẹ̀ pé wọ́n ní káwọn fún mi ní lẹ́tà èmi náà bá wà ní meeting níjọ́ Sunday lẹ́tà tí wọ́n lé ní kí n kọ mo dẹ̀ ti kọ dání bẹ́ẹ̀ ṣe jẹ́ mo ṣe wá gbọ́ tí wọ́n ní wọ́n máa pè mí ní Àgídìgbò ní léèní. lẹ́tà yẹn dà. ọ̀pọ̀ gan ṣùgbọ́n ẹni tó kọ́ ní handwriting o ewé orí ìjìnlájà o ẹni abáṣẹ kò forí jìn wá ewé orí ìjìnlájà táìtù ẹ̀ nìyẹn. ní orúkọ gbogbo ẹbí Ṣéhù Adéoyè ní abẹ gbogbo olùgbé akẹ́yọ̀ pátápátá láti orí alága general àti àwọn ìgbìmọ̀ wọn pẹ̀lú gbogbo olùgbé ibẹ̀ ní a bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ tí ọmọ wa ṣẹ̀ gbogbo ìlú léyìí tí ó fa kí gbogbo yín bínú sí Ṣéhù Kẹ́hìndé Adéoyè wípé kí ẹ dákun ṣe àforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ fún wa nítorí pé kíkúrò tí ó ti kúrò láti 25th of January 2026 ti ṣe àkóbá fún òun gangan fúnra rẹ̀ tí a sì rawọ́ ẹ̀bẹ̀ sí akẹ́yọ̀ zone 9 bákan náà láti bójú àánú wo ọmọ wa yìí nítorí pé inú àwa ẹbí náà kò dùn sí ohun tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n kò sí nǹkan tí a lè ṣe àyàfi kí ẹ ṣe àforíjì fún wa lórí nǹkan tí ó ṣẹlẹ̀ pàápàá nínú oṣù àwẹ̀ Ramadan àti lẹ́ǹtì tí a wà yìí kí ẹ bá wa fọwọ́ wọ́nú lórí ọ̀rọ̀ yìí pàápàá alága zone 9 àwọn olóyè ìlú Alhaji Adédìbú pẹ̀lú gbogbo àwọn tí Ṣéhù ní ìkùnsínú sí kí wọ́n ó wo torí Ọlọ́run mọ́ ẹbí yìí lára o nítorí pé àwa gan ò dúró láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ kí àwọn ará general pẹ̀lú zone 9 tí Ṣéhù kọ́lé sí bá wa dìde sí ọ̀rọ̀ yìí kí wọ́n sì bá wa rọ àwọn ènìyàn tí Ṣéhù ṣẹ̀ lórí ọ̀rọ̀ yìí pẹ̀lú àáfàá tí wọ́n dìjọ pààlà báńdìrì papọ̀. ẹ bá wa yanjú ààlà ilẹ̀ náà gbogbo ẹbí dúpẹ́ lọ́wọ́ alága general ọmọ ìgbìmọ̀ àwọn elétò ààbò alága zone 9 Alhaji Adédìbú pẹ̀lú gbogbo àwọn afẹ́nifẹ́re látòkèdélẹ̀ tí a kò lè dárúkọ wọn lẹ́yọkọ̀ọ̀kan fún akitiyan tí oníkálukú sà lórí ọ̀rọ̀ yìí tí a sì gbàdúrà fún ìlú Akẹ́yọ̀ lápapọ̀ wípé kò ní tú o ọ̀kọ̀ àlùbá kò ní wọ agbègbè yín ilé ẹnìkọ̀ọ̀kan yín náà ò ní gbóná kò sì ní dàrú lágbára Ọlọ́run àmín tiwa ní tí ní tòótọ́ o gbogbo ẹbí Ṣéhù Mustapha Kẹ́hìndé Adéoyè ìwé yẹn náà nìyẹn wọ́n ti kọ̀wé. àwọn alága náà ń bẹ ń bí wọn ò kọ́ tẹ́lẹ̀ wọ́n ṣẹ̀ kó wá lálẹ́ yìí. ẹ dákun ìwé wò lẹ́ni wọ́n kọ gan. ẹ dìde màmá. Ṣéhù Mustapha kí lẹ ṣe. nǹkan tí ò dáa. kí ni nǹkan náà.
mo pe ọmọ pé mo pe ọmọ pé kó bá mi fa okó mi. ẹni tí mo pe ọmọ pé kó bá mi fa okó. ẹ̀yin ò lọ́wọ́ ọwọ́ ń dùn yín. mo bó ṣe jẹ́ náà ní alájí. ẹ mọ bó ṣe jẹ́ ọmọkùnrin ẹ lọ́wọ́ ẹ nínú run yín ẹ lè rògùn nírun ẹ lè gbà àwẹ̀ ní tínú bá ti run yín kí ló lé ìyàwó yín kúrò lé. a ní ìjà ni. misunderstanding yẹn. ìjà. no ẹ̀sùn ìbò jà yẹn ẹ̀sùn ìbò jà ẹ sọ náà ẹ ti sọ tẹ́lẹ̀ ẹ tún gbé mi ni ṣé bí ní ìjà kọ́ Ọlọ́run jẹ́ níyà kí lẹ ní kí ló fà misunderstanding ẹ sọ pé ẹ mọ̀ wùlọ ẹ ní misunderstanding àti ìyàwó yín ọmọ mélòó ló bí fún yín. ọmọ mẹ́rin. àwọn ọmọ yẹn ń kọ́. ló wà lọ́dọ̀. ó kó mẹ́rẹ̀ẹ̀rin lọ. ìjọ mọ́dínà wa ni kò wọn a kó. oṣù kélòó ní tí ìyàwó yín ti kó nílé. oṣù kẹfà. oṣù kẹfà. bẹ́ẹ̀ni. àkọ́bí ọmọ yín tó ọmọ ọdún mélòó. 14 years. 14 years. ìgbà wo lẹ bẹ̀rẹ̀ wọ́n bá yín fa kínní yìí kó tó di pọ́ ọmọ yín fà. ọjọ́ kan yìí náà ni. ẹ fà wọn bá yín fà rí. bẹ́ẹ̀ni wàhálà. ọjọ́ ẹ̀ làkọ́kọ́ tán bá yín fà rí. bẹ́ẹ̀ni sà. kí ló tẹ ronú lọ bí pé kí wọ́n bá yín fà ni. mo ní kọ́ọ̀tún la gan ni ìmọ̀ bó ṣe yálà jì wàhálà. tá a lẹ́sẹ̀. kò tiẹ̀ yé mi wàhálà mo fi ń lọ bẹ àwọn màmá àti gbogbo olùmí kò tiẹ̀ yé mi mo ní kọ́ọ̀tún la. iṣẹ́ wo lẹ́ ń ṣe lẹ́yìn iṣẹ́ ṣe o. lónìkan náà ní iṣẹ́ bẹ́ẹ̀ ni mo ṣe tẹ́tẹ̀lẹ̀ tí gbogbo nǹkan fi dé. ní kí ni fi dé. tí gbogbo nǹkan fi dàrú. ṣé nǹkan dàrú ló sún yín débi iṣẹ́ òní. wọ́n ní kí n lọ jókòó ṣe ìrànṣẹ́. tàbí kí n jókòó ṣe ìrànṣẹ́. ìpè tí mo gbọ́ bẹ́ẹ̀ ni sá. ìpè. bẹ́ẹ̀ ni sá. nínú Islam. pé mo dẹrù àrùká ga ni kí n tó gbádùn. bẹ́ẹ̀ ni. ẹ tí gbádùn. ẹ sì máa gbádùn. èmi ò mọ̀ pé wọ́n á tún máa gbọ́ pé nínú Islam pé kán lọ jókòó sí ìrànṣẹ́. ṣé a lè gbọ́ àpẹẹrẹ àwọn tó ti gbọ́ pé bẹ́ẹ̀ rí ṣáájú yín nínú Islam tó wà nínú ìwé tí mùsùlùmí ń tẹ̀lé bóyá Quran àbí hadith pé nínú hadith báyìí o èyàn kan báyìí gbọ́ ìpè pé kó lọ jókòó sí ìrànṣẹ́ nínú Islam. èmi bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ ni o àǹfààní lẹ́yìn báyìí èmi ò fa nǹkan kan o ẹ̀yin lọ lajú ojú àwádìí o èmi bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ ni o ká mọ̀ kàn lọ lógiri chairman ẹ mọ̀ bọ̀ wá jókòó wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ ní sáré tó gbọ́ pé iṣẹ́ ìrànṣẹ́ bẹ́ẹ̀ pé ojú àlálẹ́ ti rí ni àbí ó sọ sí yín létí àbí ẹ pàdé ẹnìkan tó sọ pé kẹ́ lọ́mọ ṣe. ẹ dá mi lóhùn ẹ sọ̀rọ̀ àbí bí ló lé yín débẹ̀ tí ọba ti jẹ́ ibi ẹ̀sán tó lé yín débẹ̀ nígbà tí nǹkan dàrú lélẹ̀ wá bẹ̀. bẹ́ẹ̀ ni ìgbà tó mọ̀ ń kú ni. wọ́n àdẹ diagnose àwọn ọmọ yẹn kan sọ ohun tó ń ṣe wọ́n lọ hospital. ọmọ kú ìyàwó kú lọ́wọ́ mi. ìṣe ẹ wá lọ yẹsẹ́ wò ní náà fi wá ní. yẹsẹ́ wò. sẹ́nìkan ló wá pè yín pé tí tẹ̀ bá fẹ́ kí ní yẹn ṣẹlẹ̀ mọ́ ẹ lọ́mọ ṣe ṣe o. inú ilé náà mo wà lọ́jọ́ náà tí ibi ti gbóhùn yẹn. pé tó bá ti jó ọmọ kan tó kú tó ń wò lọ́wọ́ rẹ̀ àwọn ò tún gbà. kí ló dé tẹ̀ lè sọ yẹn síta ẹ sọ náà. ọjọ́ ti jìnnà ọtí pàlàjì ni ṣẹ̀ṣẹ̀ rí mo ṣẹ̀ rántí ni. pé ẹ wá gbóhùn yẹn pé ẹ sọ bó ṣe ṣẹlẹ̀. mo ṣe ṣẹlẹ̀ náà mo sọ fún yín ní ìpọ́rọ́ mo gbóhùn yẹn ni pé ọmọ kan tó kú lọ́wọ́ tó bá ti jókòó ṣẹ̀ránṣẹ́ àwọn ò tún gbà á àwọn ọmọ yẹn máa kú lẹ́yìn tí ìyàwó ti kú àtọmọ. iṣẹ́ ìránṣẹ́ ẹ̀ẹ́dẹ̀dà chọ́ọ̀chì lẹ̀. ìlọ nípa ìgbà pé mùsùlùmí ni mò ń kírun. ẹ bá ti pè é kó lọ dá iṣẹ́ ìránṣẹ́ lẹ̀ kó lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ wí sínú Islam
òṣìṣẹ́ ìránṣẹ́ nínú Islam, that language is attached to Christianity. Bí bá ní wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ o nínú Christianity ni ẹ̀dẹ̀ lọ dá church, big church lẹ̀ ẹ̀dẹ̀ máa ṣe ẹ̀ máa gba àwọn èèyàn lẹ̀. Àbí iṣẹ́ ìránṣẹ́ wo leléyìí gangan ṣé iṣẹ́ ìránṣẹ́ I don't understand. Kí ni level kéwì yín? Níbo lẹ ti jáde? Ìdádí Sanawi Ìbàdàn lẹ ti lọ ní àbí Èkó Saudi Arabia ní àbí Egypt Cairo. Ṣé ẹ lè ka Quran? Lọ gbé Quran wá fún mi lọ́fíìsì. lẹ́yìn tí mo fi máa ń kírun nìkan ni àwọn kọ̀ọ̀kan lọ. Àwọn kọ̀ọ̀kan ni mo mọ̀. Ètò ẹ̀ fi ń kírun nìkan. Àwọn kọ̀ọ̀kan ni mo mọ̀ ńbẹ̀. Ẹ ka Fatiha fún mi. Auzubillahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Siratal ladzina an'amta 'alayhim ghayril maghdubi 'alayhim waladdallin. Àmín. Ẹ fi súrà kan lé. Bismillahir rahmanir rahim. Laqad ja'akum rasulun. Sá. Laqad ja'akum. Okay. رسول من أنفسكم عزيز ما عليكم بالمؤمنين فرائي فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو العظيم. Okay, try. Ó yẹ ti kírun tán ẹ ṣàtáyà. Atahiyatu lillahi asakiyatu lillahi assalamu alayka ayyuhan nabiy. Ẹ padà. Atahiyatu lillahi. Atahiyatu lillahi asakiyatu lillahi atoibatu salawatu lillahi assalamu alayka ayyuhan nabiy wa rahmatullahi wa barakatuhu assalamu alayna ba'da lillahi salimin. Ba'da lillahi salimin. It's all right. Wọ́n láwọn ò lè ka. Abẹ́ lè ka. Ṣé o? Naam. Ṣé ẹ lè ka? Aláìmọ̀kan ni yín. Kí ni ìtumọ̀ ṣéwù gan? Wọ́n wá pè yàn ní ṣéwù, kí ni ìtumọ̀ ẹ̀? Ṣéwù, kí ni ìtumọ̀ ẹ̀? Ṣé ẹ mọ̀ ìtumọ̀ ẹ̀? Ẹ sì wá ní mọ̀ ìtumọ̀ tẹ́ ń jẹ́. Kí ni ìtumọ̀ ẹ̀ bàbá? Ọlọ́run sí àfáà náà ní chairman yín. Bí o sì ẹ̀ sáfáà mùsùlùmí ni. Kí ni ìtumọ̀ ṣéwù bàbá? Àwọn tó sá ń pè yín ṣéwù ẹ ṣàmọ̀ ìtumọ̀ tó ń pè yín. Kí ni ìtumọ̀ ẹ̀? Ẹ̀ tó. A tún máa ṣe àrúfọ́ Ọlọ́run. Ní ṣéwù. Tó máa ṣe tó máa gbà tó máa wọ ilé ibi àlọ́ àdàbí máa ṣe kankan tí ó ní. Inna lillahi wa inna ilayhi raji'un. Ìtumọ̀ ṣéwù nìyẹn. Allahu akbar. Subhanallah. Subhanallah. Ṣé ìmọ̀dí tó jẹ́ mọ́ ṣe tí mo ṣe? Torí mo mọ̀ pé onírọ́ ni yín. Ẹ wá ń sojú ọ̀pọ̀lọpọ̀ onírọ́ lálẹ́ yìí lórí ètò yìí. Ìtumọ̀ ṣéwù tó bá pè yàn ṣéwù nígbà tí yàn sọ pé bàbá àgbàlagbà ni wọ́n ń pè ní ṣéwù. Kí wá sọjọ́ orí tẹ́ bá tún ní kẹ́ ẹ tú o ní genealogy ọ̀rọ̀ yẹn tẹ́ bá tún ní kẹ́ ẹ tú ó lè má jẹ́ báyìí age ó lè jẹ́ báyìí ìmọ̀ ó lè jẹ́ báyìí ìmọ̀ knowledge. Mo wá wọjú orí yín mo rí pé ìsàgbàlagbà mo tún wá wò kejì tó yẹ ká wò mo á rí pé ẹ̀tún wá fúyẹ́ ń bìyàn náà kí náà wá ń tẹ̀lé lẹ́yìn yín kí lẹ́ máa fi bá wọn sọ̀rọ̀ àwọn tẹ́ ẹ kó jọ tí wọ́n fi tọ́ àga pọ́n fẹ́ ṣe màlúdì àwọn tí wọ́n bú àwọn onímàlúdì ṣe rí i pé dábàá wo ẹ̀yìn báyìí nísìn wọ́n lé excuse tí wọ́n fi bá àwọn màlúdì àwọn tí wọ́n bú wọn kí lẹ́ fi ṣe wáàsí kí ni ibo ni mọ yín jinlẹ̀ dé tí ìṣòro fi dé tẹ́lẹ̀ jókòó nulẹ̀ ohun kan wá sọ pé ìtókù ó kú o tó o bá lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́
tá lẹ fi jọ nínú Islam tá ní ìlànà wo ló ti dé kí lẹ Tìjàníyà ní àbí Kọ̀dìríyà. Ibrahim ní kíni. Tìjàníyà ṣe Ibrahim. àwọn ọwọ́ ta lẹ ti gbọ́wọ́ jàre tó jẹ́ ṣé ò tí yín tẹ́ ti gbọ́wọ́ wírìdì má bínú èmi ọ̀dà kan mọ́ ọwọ́ ta lẹ ti gbọ́wọ́ ṣé òyìn tẹ́ gbọ́wọ́ lọ́wọ́ ẹ̀ tó náà máa ṣe mọ́lúdì lọ́dọọdún tẹ́ máa lọ ẹ máa ṣáàdìyà fún. tẹ́yìn jẹ́ mùrídì lọ́dọ̀ rẹ̀ ta ni kò sí ohun yẹn náà sáà ni Allah ni onírọ̀ nìyí ẹ̀ ń jẹ́ kí ẹnu àwọn tí máa ń sọ̀rọ̀ burúkú sáwọn ṣéwù ẹ jẹ́ kí wọ́n tí wọ́n bá nísọkúsọ ni wọ́n ń sọ bí wọ́n ṣe ń bú àwọn ṣéwù yẹn táwọn ṣéwù gidi jáde àwọn tí wọ́n ń bú àwọn ṣéwù yẹn náà wá sọ pé àwọn náà sọ̀sọkúsọ o ẹ tún wo ṣéwù yìí o ṣéwù kan rèé lórí yọmí o àwọn ṣéwù kọ́kọ́rọ́ alátẹ̀rẹ́ o àwọn ṣéwù bá mi fún àwọn ṣéwù bá ń fà á àwọn ṣéwù ọmọ ìwà ẹlẹ́gbẹ́ ni ọ́ já ṣe nǹkan fún ọ. ẹ dákun bẹ́ẹ̀ bá ṣe báwọn kí lẹ mọ̀ ẹ jẹ gan-an ẹ nímọ̀ lọ́dọ̀ tẹ́ ẹ jẹ ẹ lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ tẹ́ ẹ jẹ kí ni ẹ fẹ́ jẹ because tó ẹ pé ẹ nímọ̀ tí mọ̀ yín kún tí voice yẹn bá wá sórí yín a'udhu billahi minash shaitani rajim lẹ́sìn ẹ ti mọ̀ pé sùn ní bá yín sọ̀rọ̀. bàbá kẹ́ ẹ tó di sẹ́wù lẹ́ti kọ́lé àgbà tẹ́ kọ́lé tán lẹ́ti sẹ́wù. ìgbà tí mo wà ní iṣẹ́ búrẹ́dì mo ti rúra rẹ̀. ẹ ti rúra rẹ̀ ṣùgbọ́n bàtà ẹ di sẹ́wù lẹ́ kọ́lé yẹn owó sẹ́wù lẹ́ fi kọ́lé hùn. nígbà ṣiṣẹ́ mo ti kọ́ díẹ̀ nígbà tí ẹ búrẹ́dì tí wọ́n di kí mo kó bẹ̀ wọ́n lọ. owó sẹ́wù lẹ́ sáà fi parí ẹ̀. bẹ́ẹ̀ kò tí ì parí. aláìfọwọ́nà ni ẹ mọ̀ ni ìrọ̀lẹ́ ń pa wàláì ìrọ̀lẹ́ ń pa mọ̀ nkankan bàbá yìí àdúgbò yìí wọ́n wà ọlọ́ngàn ọmọ nkankan ọlọ́ng mo fọlọ́n tó lẹ́mí mi búra wọn ọmọ nkankan olódò ni wọ́n àwọn obìnrin ọ̀pọ̀ tí wọ́n mọ̀ wá bẹ́ẹ̀ o. bẹ́ẹ̀ni. ta ló tún ìyàwó rẹ̀ lẹ́rọ̀ọ́dọ̀ yìí ṣé wo kìnnà mọ̀ bọ̀. Ọlọ́run o it's alright we just have to clear some things káwọn èèyàn mọ̀ pé irọ́ ti pọ̀ jù ní ìgbà tí adáwẹ̀bẹ̀ Islam lẹ̀ tọ́lọ́ ń dáwẹ̀bẹ̀ Islam lẹ̀ tó wá fi wá síbẹ̀ sẹ́rí àwọn obìnrin àwọn ìyá yẹn àwọn ọ̀dọ́ náà àwọn àgbàlagbà àwọn náà wọ́n bá yé àwọn bàbá yìí jẹ́ o níjọ́ kan lẹ́nìkan wá pè mí ní ṣé òun ní ayé yìí ní bá tún gbọ́ ṣéwù tẹ́ bá tún pè mí ṣéwù pé ẹni tó bá nímọ̀ tó ṣe wọ́n sàn tún ṣéwù èmi ò nímọ̀ tó bẹ́ẹ̀ èyí sì tún lọ́jọ́ orí tó bẹ́ẹ̀ ẹ wọ́n pè mí ṣéwù mọ́ o bẹ́ẹ̀ Islam ilé ẹ lè rẹ́ nìkan wọ́n pè ṣéwù bẹ́ẹ̀ Islam àbí ẹ lè rẹ́ nìkan ẹ sì lè rẹ́ nìkan kó pé òun gbé nǹkan kan wá o àbí ẹ gba ilé yẹn lọ lò ó àbí ẹ ṣe léyìí àbí ọmọ ẹgbẹ́ tẹ́ bá ń ṣe kíní báyìí tẹ́mi bá lọ lẹ́tẹ́ ọlọ́run á ní ẹ̀dọ́mílẹ̀ lórí irọ́ níní wàláì irọ́ ti pọ̀ ju bàbá wàláì ń parọ́ ni ẹ á lè gbọ́ lọ́n gbọ́ tó bẹ́ẹ̀ kẹ́ẹ̀sì pọ́mọ ọlọ́mọ kẹ́ẹ̀sì wókun ṣòkòtò yín títí kẹ́ẹ̀sì fapù kẹ́ẹ̀sì fa ṣòkòtò lẹ̀ tẹ́ bá mọ́ wàwọ̀ tẹ́lẹ̀ kẹ́ẹ̀ tún fààyàn náà
kẹ wá gbẹ́lẹ́kẹ̀rú jáde pé ó yá tẹ́wọ́ gbà ọmọ náà ẹ̀mí èṣù ọwọ́ ọnú ẹ̀ kó fàjà kí lẹ́ sọ kó ṣe yín tó bá fàjà náà àbọ̀ sọ yín ọ wá kí bíléèdì bọ́ bíi ìbejì tó wà ń bẹ̀ inú ìbá ti run yín mọ́ ló ti pọ̀ jù láyé wà láì in the name of religion in the name of wọ́n wá wòsàn wọ́n sì mọ̀ wá dọ̀ yín èyí tẹ́yìn náà sàn ẹ wà bọ́ wájú ẹ mọ̀ dárin ẹ mọ̀ sọ oríṣiríṣi nǹkan wọ́n sì láwọn obìnrin wọ́n ní ẹ mọ̀ kún bẹ́ẹ̀ ládùúgbò òun ẹ wà á rí kankan fẹ́ bọ́ pé kágbà pé òun ti sìn rí ti ẹnu nẹ́ẹ̀fìrí ṣéwù mí ìyàwó 17 ìyàwó 44 ìyàwó 75 wà ṣéwù mí ìfẹ́ ìyàwó 75 gbẹ́ pé bí ọlọ́run ni wọ́n mọ̀ ṣe wọ́n ní bàbá o ṣéwù a sọ pé ò sí gidi o àwọn tó nímọ̀ o a sọ pé ò sí o ó wà o ṣùgbọ́n irú yín ilẹ̀ ń bá àwọn yẹn jẹ́ ẹ̀yin lè ń pè wọ́n ní tí wọ́n jẹ́ ẹ̀ dáṣọ rero ẹ̀sìn ara yín sì lẹ́wọ̀ lásọ ọ̀dọ̀tí kì í ṣẹ̀sìn bàbá torí yín mi dúró ṣe kọ́kọ́rọ́ alátẹ lálẹ́ torí yín gangan mo kọ́kọ́ fẹ́ wojú yín nígbà yẹn láàfáà ní yín mo fẹ́ ṣáìkì yín pé sáàfáà ní yín lóòótọ́ ok mo á rí i pé wọ́n tún ní ṣéwù ní yín bẹ́ẹ̀ sì wá wọlé òun mo á wò pé àwọn fámìlì yín tí wọ́n ní good handwriting láti kọrú lẹ́tà yìí wọ́n wá rọ hospital gidi gbé yín lọ tí wọ́n ti treat yín tẹ́ fi lálàáfíà bóko lẹ́lọ tẹ́ lọ mọ́ sanko ni àgbàsílẹ̀sí ní ẹ̀dáko fúnra yín ni ẹ̀ mọ̀ ṣe kọ̀ǹdọ́tọ̀ ni lẹ́yìn mọ́tò tẹ́ sì mọ́ rí tẹ́ mọ̀ jẹ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo tí yẹn bá ń ṣe nínú Islam tí ó bá ti sí ẹ̀rí rẹ̀ nínú Al-Qur'an tí ò sí nínú hadith ìranù ni mò ń ṣe kò sẹ́rí nínú Al-Qur'an kò sí nínú hadith ìranù ni mò ń ṣe ó mọ̀ tó gẹ́ ẹ̀ ìtẹ́ ẹ̀ mọ̀ fẹ̀sìn bayé jẹ́ ìmọ̀ tó gẹ́ ẹ̀ mùsùlùmí bàbá ẹ̀ inú mi ti ẹ̀ dùn àṣà bí ṣé òyìn níyàwó tiẹ̀ náà máa lọ. ìyàwó tèmi lọ bẹ. ẹ gbẹnu sí máàkì bàbá. ìyàwó tèmi lọ bẹ kí wọ́n ń wá ká wọn ò tó bẹ́ẹ̀. mo dọ́gbọ́n ó wọlé síbẹ̀. àwọn obìnrin tí wọ́n lọ bẹ àdúgbò náà wọ́n ń gbé. bẹ́ẹ̀ ni àwọn tàdúgbò wà ń bẹ àwọn tí èsì tàdúgbò wà ń bẹ bí wọ́n ṣe ń wá lọ́tún ló sì wà. àmì àtẹ̀mí náà àmì o. tí wọ́n bá fẹ́ jáde wọ́n ní bàbá fẹ́ jáde. ìjọba ẹ ṣètò ẹ dákun ẹ ṣètò ẹ káwọn ọbàyéjẹ́ ilẹ̀ yes kéèyàn tó lè dárú nǹkan bẹ́ẹ̀ yẹn lẹ̀ kíjọba ní mínísítírì ètò jẹ́ mùsùlùmí kàn gba ẹni tó nímọ̀ síbẹ̀ tí ó wò bóyá lóòótọ́ ni àbòkùrọ̀ èèyàn ètò bá jẹ́ kìrìsìtẹ́nì kàn wo ìjọba ọdẹ tí ọmọ sanwó fún tí ó wò bóyá òkùrọ̀ ni àbò lóòótọ́ èèyàn in the name of religion wọ́n ti bà gbogbo nǹkan jẹ́ wọ́n ti bà gbogbo nǹkan jẹ́ I'm telling you ẹ̀yin tẹ́ sì wà ládùúgbò ẹ̀ láṣẹ lábẹ́ òfin láti ṣe nǹkan kan ṣé ó ti náà kọ́ léwu ṣé lè kún lé ẹ̀ ní ẹbẹ́ sì ní í ṣe bẹ́ẹ̀ bá ṣe nǹkan kan ní ìṣe ẹ̀dọ̀tá ìsìnú ọ̀tọ̀ ní tí wọ́n mọ̀ sọ. kí ni community yìí fẹ́ lórí bàbá oníbàǹfún bàǹfà yìí. Alhaji ẹ kalẹ̀. ẹ kalẹ̀ sà. Ọlọ́run jẹ́ kẹ́ rí gígùn ẹ̀mí lò. àmín. iléeṣẹ́ yóò ní jóná. àmín. ẹ tààrọ ọmọ ní ìsinmi. àmín. Ọlọ́run dẹ̀ bá wa kẹ́yìn. ìbéèrè yín lọ́dọ̀ Ọlọ́run táwọn wò lọ́ọ̀kan Ọlọ́run fi lé yín lọ́wọ́. orúkọ mi ni Saheed Ṣọlá aka Adedibu former general chairman lèmi ṣùgbọ́n náà sóònù kan náà lájọ wà. lálẹ́ ẹjọ́ tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ èmi nìyá ní kí wọ́n wá pè wá. mo dẹ̀ ti débẹ̀ mo bá tó ń dọ̀bálẹ̀ tó ń rábàbà lọ́dọ̀ ọ̀yà. alága ìjọ ẹmẹ́jọ̀rọ̀ olù mo létí méjì mẹ́ta ti gbọ́. nínú tí wọ́n dẹ̀ fi ń sàpọ́nlé mi ládùúgbò ni pé wọ́n mọ̀ pé mi fi kan bọ̀ kan. mo ní so ẹ lọ pé alága wa ìyẹn alága sóun wa
nígbà mọ̀dẹ̀ wọ́n lọ pé alága sóhun wá wọ́n débẹ̀ wọ́n lálága sóhun wọ́n gba drip lọ́wọ́ pọ́rẹ́ wọn. màmá gbogbo ọ̀rọ̀ yìí ó di ọ̀la ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe pè mí ọlọ́run ní kọ́rọ̀ òṣètán tí ó lù játa ni kì í sàkọ́kọ́ kì í sẹ́kejì tí sẹ́wù sí ṣe té ń dé tí gbọ́ mi. ṣùgbọ́n gbà táwọn tó kì í sàkọ́kọ́ kì í sẹ́kejì kì í sẹ́kẹta. ẹ tún ti parọ́ o ẹ mọ̀ pé lákọ̀ọ́kọ́ nù. mi ò dẹ̀ fẹ́ máa dákọ̀ ọmọ kankan lórí ètò. ẹ má dákọ̀ ọmọ sórí ẹ̀ làbí sóòjú ọmọ náà. wọ́n dẹ̀ jẹ́ kó yé mi mo wá jẹ́ kó yé mọ̀mọ́ pé òun náà mo ń sọ fún bẹ́ẹ̀ àwọn báyìí tó ti ṣe darí ó dé tí gbọ́ mi but nítorí pé àwọn ìyá àwọn ọmọ yẹn lọ́yẹn jálákùn jẹ́ lọ́dún ẹ̀ àbò ní tó ń ṣe fún wọn wọn ò jẹ́ kó lu jáde èyí tó lu jáde ní ìsìn ọlọ́run fẹ́ fi tú ẹ láṣìírí ni tó bá di ọ̀la mọ̀mọ́ ẹ máa lọ sọ́dọ̀ alága sóhùn ẹ lọ ṣàlàyé wọ́n dẹ̀ ti dàárọ̀ nídàjí tí mo tàṣùbáàdé ni mo rí tó wálé mi mo ní ìsọ̀rọ̀ mi mọ́ kó máa lọ sínú sóhùn so màmá náà wá mo ní màmá ẹ kú òun lé mi ọ̀rọ̀ tó ti lu játa ni kì í sọ̀rọ̀ ta ni fi ìyẹn màmá wà yìí wọ́n wá wọ́n lọ wá bí àwọn pé kí ni mo fẹ́ ṣe mo ní ṣe sí kí ni sẹ́mi lálága ni mi ìsalága mọ́ but ọ̀rọ̀ yìí ń lọ à ń ti sọ́tún sósì but síwájú ọ̀rọ̀ torí mi ò láì kíkẹ́ mọ́ parọ́ mi dẹ́ fẹ́ kí n fi nǹkan kan pamọ́ torí ọ̀rọ̀ àmọ́ padà rú ìyàwó ẹ̀ gangan tó ló lọ yẹn o torí tó fi lé lọ nìyẹn torí pé ìyàwó ẹ̀ wá fẹjọ́ sùn mí kó tó di pé ọmọbìnrin yẹn kò lé ọmọ yẹn wá bá mi lẹ́jọ́ Sunday ìpè alága tó ń wá rí yín fún tó ń wá rí yín fún tó ń wá rí yín fún rè ìpè kí n jọ́ nítorí Ọlọ́run òun fẹ́ kí n pe sèw kí n dẹ̀ pa àwọn tó bá yẹ kí n pè kí n bá òun tọwọ́ sèw bọ̀wé mo ní ìwé èwo ń bẹ̀ kí ni sèw ṣe sọ jalè ní àbọ̀gbọ́mọ ó ní ọ̀jalè ó ní ọ̀gbọ́mọ kí wàá lọ ṣẹlẹ̀ ó pòtipòti ó padà láǹ fún mi ìpè torí pé sèw ní kó ń kú lẹ́jọ́ Tuesday pé ọ̀yàrí máa ń lọ kí ló bí ó ní pé òun ọ̀sáfẹ́ kóhun tòró ló ń kó mọ́ káwọn ọmọ lọ òun ọ̀dẹ̀fẹ́ kọ́ gba àwọn ọmọlẹ̀ lọ́wọ́ òun kọ́mọ́dé tí wọ́n bá wọn ọmọ ṣèṣe kúṣe. mo wá ní kílómítì tó fi sọ yìí ọmọ yẹn wá padà láǹ fún mi ipò tí ní kó mọ̀ dé pálọ̀ ọ̀hún mọ́ pé ṣùgbọ́n jọ́ yẹn òun wọnú pálọ̀ rẹ̀ òun bá tí ń bá ọmọ àdúgbò kan ṣeré ọkùnrin sọ́kùnrin pé kì í ṣe pé bọ́yá wọ́n bá fà òun bá tí ń bá ṣeré ọkùnrin sọ́kùnrin mo ní kà ní ọ ìkànnì olórí burúkú obìnrin dẹ̀ nìyẹn mo ní mi lè sọ pé nítorí pọ̀ ọjọ́ ọmọ mi torí ọmọ mi ni ìyàwó ẹ̀ jẹ́ mo nígbà tí ń ṣe yẹn fáwọn ọmọ ọlọ́mọ kí ló dé tó sọ kó o kéta ọwọ́ á dìsìn tó ní kọ́ ọmọ lọ́n torí pé o ti rí ti ń ṣe ọwọ́ á lọ́ọ̀fẹ́ kọ́ ọmọ tiẹ̀ lẹ̀ mo ní kàní ẹ ọmọbìnrin yẹn sà lọ nígbà tó lọ ó lọ ìwọ tọrọ ṣẹlẹ̀ sí tí wọ́n ti pa awakọ̀ kan nílùú tá a ti jókòó lálẹ́ tá a ti sọ̀rọ̀ ó dàárọ̀ ọjọ́ kẹta àbíjọ́ kejì ìjọ tá a sọ̀rọ̀ ńlọ tó tẹ́ǹtì òǹkólùjọ ọ̀fẹ́ ṣe mọ̀lídì àwọn ìlú níbo ni ó ti ṣe pẹ̀lú táwọn gbọ́ ẹ̀ wọ́n dẹ̀ lọ pè wá sí mítìn ọ wá sí mítìn àwọn ìlú àfẹnukò pé ní tó ṣẹlẹ̀ ni pé òun kálukú sọ̀rọ̀ lọ́tún lọ́sì gbogbo ẹni tí ó sọ̀rọ̀ ẹni tí màmá tọ́ka sílẹ̀ kan yẹ ti ń pè láláṣìírí àgbàlú niyín ọyẹ sọ̀rọ̀ yìí ó ní òsì nǹkan kan tó ń fẹ́ sọ pé tó rọrọ̀ ti dé wálé àṣà ká máa lọ mítìn general níjọ́ yẹ̀dẹ̀ ń general wa ńgbà dé mítìn general alága general wọ́n fà sọ́tún sósì wọ́n ní káwọn elétò ààbò lù kí wọ́n máa mú sèwù lọ ńgbà wọ́n dẹ̀ mú lọ sí ọ́fíìsì wọn wọ́n tọ́ṣọ rẹ̀ ìwé tó ṣe ń bẹ lórí fóònù mi bíbà ńgbà wọ́n ń pè mí lọ́hùn wọ́n ń pa aláṣìírí láti máa sọ fáwọn security yẹn pé òun ò lè wá òun lọ ibì kan mo dẹ̀ lọ síbẹ̀ ẹ̀yin security ìdájọ́ tẹ mú wáyé pé ntìlù bá ti fẹ́ ntìlù fẹ́ ni kí sẹ́wọ́ tẹ ọkọ̀ fi ìlú lẹ̀ fún wa ná gbogbo nǹkan tá a bá tiẹ̀ wá padà sí kọ́kọ́ fi ìlú lẹ̀ fún wa. àwọn yẹn wá ní ntẹ́ ti gbọ́n tálága wí ntọ́ kàn ní pé kẹ́yìn èèyàn rẹ̀ lọ lé lọ́ba mú nǹkan mọ́ ní mi ò fara mọ́ ẹ̀yin security náà ní kẹ́ tẹ̀lé délé kọ́ lọ kó ntí ọba kó fi ìlú lẹ̀ fún wa. láàrin ìgbà tó wá lọ yẹn kò wá sí ọ̀rọ̀ tá a lè sọ wàhálà láṣìírí yẹn pọ̀ débi pé yọ gbà wájú gbẹ̀yìn ni ọba débi pé. conspiracy ni ẹ̀ wọ́n gbà láṣìírí náà. ọba débi pé ó sọ́njọ́ níjọ́ ìwé tí sẹ́wù. ọ̀la so ń gbọ́ sá. bàbá ìwé tí sẹ́wù mú wáyé kọ́lọ́ ń dákun kó ṣàforíjì fún mi ni torí mo padà dáàrin kan
mo ń ronú pé bó ni yóò sì ní jẹ àwọn ọmọ toró ń sin nǹkan ọ̀sìn tó pọ̀ mo dẹ̀ wò pé ṣé nítorí ti ìdájọ́ tiẹ̀ ká sì fi ìyà jẹ tó bá wọn láwọn nǹkan ọ̀sìn tó ní. èmi ọ̀rẹ́ rẹ̀ kan bẹ tó dúró ti gan lórí ọ̀rọ̀ yẹn tí ń bẹ̀bẹ̀ káàkiri ọ̀rẹ́ yẹn padà wá sóònù wa bí ẹ̀mẹ́ta tí wàá ń bẹ̀bẹ̀ mo wá pe ọ̀rẹ́ rẹ̀ yẹn lórí fóònù mo ní ẹ lọ ṣe ìgbésẹ̀ kẹ́bí iṣẹ́ wù kí wọ́n kọ ìwé ẹ̀bẹ̀ wá. ìwé ẹ̀bẹ̀ yẹn tí wọ́n á kọ wá ìjọ́ tá a kàn mítìn tọ́rọ̀ yẹn rú bá a ṣe kà tán báyìí àwọn èèyàn kọ̀ọ̀kan ti di rókà wá kan àwa jókòó àwọn debate kí la ṣe kí la fẹ́ kó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ èsì tá láti rí yẹn fọ̀ ni pé ìwọ àbú ẹni tó múlẹ̀ títí sọ pé àlàlẹ̀ wà láàrin wọn yẹn ẹ̀yọ àbú yẹn àtẹ̀mí èsì tá láti rí ọ̀fọ̀ ni pé àwa méjèèjì a fẹ́ ta lé séwù la fi dúró lé lọ́rùn gbogbo àwọn àfáàdúgbò gan yarí wípé n tó ṣe yẹ n tó pa ìlú lùtùnú nìyẹn ń gbọ́dọ̀ rí báyẹn àwọn èèyàn wá yarí pé ìwé tó ṣe wá àwọn ẹbí rẹ̀ ló ṣe kó ń gan lọ ṣèwé wá kọ́kọ́ gbogbo wa tó wù bẹ́ẹ̀ bó ṣe ń bá wọn mọ̀ ṣe ìṣekúṣe ládùúgbò ìwé yẹn là ń retí lọ́wọ́ akọ̀ tí ó mú wa ọ̀dẹ̀ ń wá nùlù à ń wú ọ̀ràn ṣùgbọ́n àgbà fún kọ́ sunú ilé the next thing tí ó ṣẹlẹ̀ Sunday tó lọ ni pé a kàn wá meeting ni bàbá kan wá rí sọ̀rọ̀ pé òun rí séwu o òun tẹ̀ bá sọ̀rọ̀ pé ìwé tí ẹ ní ọkọ kọ́ ó free láti wá nulẹ̀ tó ń lọ tó ń bọ̀ wọ́n yanjú ọ̀rọ̀ rẹ̀ ìbíwé yẹn kọ́kàn fi jẹ́ sọ́lídì tí wọ́n fi mọ̀ pé n tó ṣeré kọ́dẹ̀ wà nùlù ni oníwò lè kọ̀wé fún bàbá yẹn wá rèsẹ̀ meeting ọ̀rọ̀ yẹn lẹ́wọ́ à ń sọ bálásì rí yẹn ti tagbá mọ̀mọ́ nù yẹn bá jọ ń fà ilé ìsìtọ̀ fọ́ fún mọ̀mọ́ pé ẹ̀pẹ̀ kan yí jù kan lọ àbí nǹkan pé àwọn ọjọ́ mú onítalẹ̀ gbé àwọn ọjọ́ mú nǹkan lẹ̀. aláṣìírí ọkọ ìyẹn lọ́wọ́ àfà àṣírí aláṣìírí ti tú. ìyẹn lọ́wọ́ àfà táwọn ẹbí mọ̀mọ́ tí wọ́n fi wá dìde wípé àwọn wulẹ̀ wo ibi tá a fẹjọ́ sí ni. aláṣìírí gan ló tú ọkùnrin láṣìírí. náà ni ló tú láṣìírí káṣìírí ọmọ bàbò náà ni. conspiracy ni. òun náà wá dúró lórí pé òun ò lè kọ̀wé pé kò sí ní tá a fẹ́ ṣe. at the end of the day mọ̀mọ́ wá sọ pé àwọn ẹbí òun ti yarí o wọ́n ti mọ́rọ̀ wá gidi gbòǹbì o pé àwọn fẹ́ rí àwa tá a jẹ́ alága tá a kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ ṣáájú kó tó di pé ìlú gbọ́ ló jẹ́ kémi ò débi ìlàlẹ̀. bàbá nǹkan yóò ní bàjẹ́. àmì o. nǹkan yóò ní bàjẹ́. àmì o. ṣé nígbà míì wà tí a kì í understand àwọn wàhálà kéékèèké tó lè padà dà lọ́la. Yes, sir. ọmọ tí ọmọbìnrin tí wọ́n bá fipá bá lò pọ̀ ọmọbìnrin kò lè nọ́mà mọ́ láéláé tó bá nọ́mà lọ tó bá rántí ìgbà yẹn yóò máa misbehave irun ìpadà gbádùn ọkọ wọn máa dọ̀tá ọkùnrin ni. ṣé wàá rọ ọmọ ọkùnrin tí wọ́n bá ṣe irun tí bàbá yìí ṣe tọkùnrin ẹgbẹ́ rẹ̀ bá lò pọ̀ kò lè jẹ́ ọkùnrin mọ́ yóò ti yàtọ̀ sọkùnrin ẹgbẹ́ rẹ̀ tẹ́ ẹ̀ bá ṣọ́ra ó lè má lè fẹ́ yàwó mọ́ kọ́ ẹ pọ́kùnrin sọkùnrin lókù tí ọmọ ṣe. mo ṣe ń bí ọkùnrin yìí nípa Kùránì. ó ti dá yín lóhùn ò lè kà á. kò mọ nǹkan kan ẹ mọ tí ń bẹ ládùúgbò yín ni aburú ni tẹ́ ẹ bá ń ṣàdúrà tí ń gba àánú Ọlọ́run lẹ rí aburú lélẹyìí kò gbọ́dọ̀ gúnlẹ̀ sádùúgbò kan dáadáa kankan ò ní mọ ṣẹlẹ̀ ńbẹ já burú lọ kò ní mọ nǹkan kan kò mọ nǹkan kan nítorí lè ṣe náà ò ju gbóra dáradára ń lọ ṣe wá rí egbò ẹran tẹ́ ẹ ní sìn nǹkan ọ̀sìn tí ń sìn Ọlọ́run ló dá wọn Ọlọ́run ó bọ́ wọn o ó ti kú tán ó ti kú tán ó ti gbọ́ ó ti kú tán kò sí wàhálà kankan mọ́ nísìn. ọlá tó o bá ti rá àwọn kọ́sítọ́mà rẹ ọlá ṣé kọ́sítọ́mà rẹ ni tó o bá wá débẹ̀ aláṣìírí ńlá ti lọ o conspiracy ni o afura pé gbogbo ohun tí ń gbà lára àwọn ọmọ aláṣìírí ni wọ́n jọ ń lò ó ń lò fún aláṣìírí gbogbo bó ṣe ń bá ọkùnrin àwọn ọmọ underage bàbá nígbà tọ́rọ̀ ti kọjá bíi báyìí ọ̀ranyàn ni tó bá débẹ̀ yẹn orí rédíò lélẹ́yìí bẹ́ẹ̀ yẹn mẹ́wàá wọ police station kò sẹ́ni tó mọ tí wọ́n ń lọ ṣe tọ́rọ̀ ọ̀bá tí ì bú rédíò ní gbogbo ayé ti máa gbọ́ ọlẹ́yọ kan ni gbogbo àwọn tó ti fọwọ́ kàn pátá níjọba ó ṣèwádìí lẹ́nu wọn pọ̀pọ̀ dandan káwọn ọmọ yẹn yọjú ìjọba mọ̀ bí wọ́n ṣe ṣèwádìí ìdí Shehu Mustapha kí n tó finalize ọ̀rọ̀ mi
kí lẹ fẹ́ ẹ sọ̀rọ̀. mo tún fẹ́ ni pé kí mo fẹ́. ẹ gbẹ́nu sí mike sir. tí mo fẹ́ ni kí wọ́n fojú àánú wò mí fún àṣìṣe tí mo ṣe. ṣé o Mustapha. náà. ẹ dẹ̀ mọ̀ tí mo kórìíra jù pé rọ ni. bẹ́ẹ̀ ni. kí ló tẹ́ ẹ pa fún mi. ẹ ní pé ẹ ṣe rí ẹyọ kan ni. wàláì. alájì ilé èkúrọ̀. a ní pé kíní kan sọ fún yín pé ọyá lọ gba ṣẹ́ ìrànṣẹ́ tó bá fẹ́ kọ́ ọmọ rẹ̀ ó kú irọ́ ni. a ní gbogbo tẹ̀ ń ṣe láti gbẹ ti bẹ̀rẹ̀ ṣé odò ni àní irọ́ ni. ẹ wá lẹ̀ lè purọ́ ẹ parọ́ inú ayé àtẹ̀ka fún alẹ́ kankan ẹ parọ́ ń bẹ ngbẹ dorí ẹ kodò ṣé tùmọ̀ rẹ̀ ní ó fún wa ni. wọ́n ní ẹyọ kan yìí kọ́ bàbá ẹ̀dẹ̀lẹ́ ẹyọ kan yìí ni. tó o bá ti sọ fún mi pé ẹyọ kan yìí ni lóòótọ́ màá fi ọ́ lẹ̀ àwọn tí ó béèrè tó fi jẹ́wọ́ ọmọ lọ́dọ̀ wọn ọ̀la ìyàwó báyìí ọ̀la ọmọ ṣùgbọ́n tó o bá jẹ́wọ́ àwọn ètò ti ṣe sẹ́yìn wọ́n ti jẹ́ kó yé wa tó léyàwó ẹ̀ kó lé o wọ́n ti jẹ́ kó yé wa o àtoríṣiríṣi àwọn tó ti ṣe sẹ́yìn sọ́ọ̀mọ̀ pọ̀ ọmọ yìí náà kì í ṣe pé òun ló kọ́kọ́ pè nínú àwọn fámìlì wọn ó ti pe àwọn ẹ̀gbọ́n rẹ̀ méjì ṣáájú àkókò yìí Mustapha sọ́ńtọ́ bá wù ọ́ sọ pé ọkàn náà ni àbí kò sọ pé jùlọ kàn sọ òdodo kúlù akọ ọ̀yà parí kúlù akọ wàláwó kánà iná lílá èmi gan tí mo máa ń kankan ọ̀yà ẹyọ kan ní àbò ti ṣe rí ẹ tẹ́nu ọdún mélòó. 50 years. 50 lọ́dún yìí. bẹ́ẹ̀ni. ẹ ti mọ kékeré tí ẹ dọ́dí ṣége. ó yá so ṣeré àbò ṣeré. dá mi lóhùn. ẹ̀ẹ̀kan náà ni mo ṣe. ẹ̀ẹ̀kan náà ni. bẹ́ẹ̀ni aláàbò. ọ̀tàn kálás. ọlá. ẹ dúró ẹ tó tẹ̀lé wọn wá dà ẹ̀yin dà ẹ gbọ́ rí pé wọ́n ṣe rí abẹ́ ẹ gbọ́ rí ẹ̀rọ kan tẹ kọ́kọ́ gbọ́ ni ẹ gbọ́ kankan títẹ̀lé wọn wá lónìí ẹ fẹ́ mú wọn lọ lé ní abẹ́ fẹ́ mọ ibi tí wọ́n mú wọn lọ ẹgbẹ́ ẹnu sí mike ojú yóò so ojú ẹ dìde bàbá ojú yóò so ẹ mọ̀ wọ̀rí ẹ̀yin kọ́ lẹ dáná náà ojú bàbá gan oṣó ẹ jókòó ẹ wá mú wọn lọ lé ní abẹ́fẹ́ mọ ibi tí wọ́n mú wọn lọ. àánú náà ni a béèrè fún láti jẹ́ pé kí wọ́n fi wọ́n lẹ̀ kí wọ́n lọ sílẹ̀. ewu lẹ fẹ́ nu méjèèjì ẹ wá mú wọn lọ lé ní abẹ́fẹ́ mọ ibi tí wọ́n mú wọn lọ kẹ́ ẹ lè jíṣẹ́ fáwọn ẹbí wọn tán bá wọn kọ lẹ́tà kán lè mọ bí wọ́n ti pàdé wọn lọ́la. ẹ fẹ́ mú wọn lọ lé ní tọ̀ tẹ́ ẹ̀ bá wá ní ẹ mú lọ lé lónìí kí ni ó ṣẹlẹ̀ sẹ́sà lè dá délé. mo lè délé. ẹ lè délé tọ̀ kílẹ̀ ò tó sún aago 10 ti kọjá kẹ́ mọ́ bá wọ mọ́tò alẹ́ ẹ̀yin lè mọ́ ẹ lọ lé kẹ́ wá jíṣẹ́ fún wọn pé kí wọ́n pàdé wa tẹ́ ẹ̀ bá mọ police station tí wọ́n mú ẹ lọ ọlá ò fún yín nọ́mbà disbursement eléyìí tèmi nìyí ẹ jẹ́ kí bàbá ó dìde kẹ́ ẹ dágbére ń ta kẹ́ ẹ bá lówó tẹ́ fún ẹ lè fún wọn kẹ́ ẹ wá dágbére fún wọn pé láyọ̀ lápàdé o níbi tí wọ́n ń lọ wọn ò ní lọ pa wọ́n kíákíá o ọlọ́run wọn ò déwájú adájọ́ ó lè jẹ́ wọn gbére wọ́n dẹ̀ lè jẹ́ pé ọjọ́ ni wọ́n ò fún wọn ṣùgbọ́n ẹ nídìí lọ́ọ̀yà tó bá mọ̀ ṣe dáadáa ẹ lọ gba lọ́ọ̀yà ó wà lè jẹ́ pé abolongo ni ó sì lè jágodi ni ṣùgbọ́n lágbára ọlọ́run wọn ò fi hà lélẹ̀ nínú kanu méjèèjì wọn ò fi hà lélẹ̀ àwọn tiẹ̀ wọ́n ní ẹ̀yin dágódì ṣéwù ń bọ̀ o ẹ sọ fágódì pé ṣéwù ń bọ̀
ẹ̀sọ̀ fábolongo pé ṣéwù ń bọ̀ pé ṣéwù ń bọ̀ ẹ̀yin ọmọ ẹ̀wọ̀n ẹ lọ múra gírí ẹ lọ sọ fágódì pé ṣéwù ń bọ̀ àgòdì ẹ̀gbọ́n pé ṣéwù ń bọ̀ ẹ̀sọ̀ fágódì o pé ṣéwù ń bọ̀ ẹ̀yin ọmọ ẹ̀wọ̀n ẹ lọ múra gírí. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn wa abẹ́rẹ́ ìpele yìí ó kún fọ́fọ́ bẹ́ẹ̀ ni gbẹgẹdẹ gbiná nínú fọ́nrán ilé tí ẹ̀ ṣe wò tán yìí kí ni nǹkan tẹ́yìn rí gbámú bẹ́ẹ̀ ẹ wá rí pẹ́yìn òbí ẹ nílò láti máa ṣe kí ni kẹ́ máa fọwọ́ tó yanrantí kẹ́ fi mú àwọn ọmọ yín dáadáa torí ọ̀pọ̀lọpọ̀ irú àwọn àáfàá Mustapha báyìí ló pọ̀ ládùúgbò tí wọn bá bọ́kùnrin ṣe àwọn tí ń bóbìnrin ṣe tí ń bọ́mọ kékeré ṣe wọ́n pọ̀ ládùúgbò bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ bá ní ọmọ obìnrin ẹ̀yin lò láti fọwọ́ tó lé kẹ́ fi mú gbogbo wọn pátápátá kọ́lọ̀ má jẹ́ kí akósọ́wọ́ àáfàá Mustapha ẹ̀ bá ń ṣàmì àdúrà kẹ̀sì bá ń gbé tọ̀ àdúrà mi àníríì jù báyìí lọ. orílẹ̀ tí a mú wa fún yín ní sáà yìí part 2 fọ́nrán yìí ń bọ̀ lọ́nà o torí pé kíni wọ́n fẹ́ sin bàbá yìí lọ sọ́gbà ẹ̀wọ̀n o gbogbo ẹ̀ pátápátá lẹ́ẹ̀la àǹfààní láti gbọ́ tó bá di ọjọ́ Friday bíi Saturday sì ni wọ́n ń padà bọ̀ wá sí orí ètò ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa ẹ kú kalẹ̀.